lédè lẹ́yìn bàbá wa táwa ṣe lédè lẹ́yìn bàbá wa ṣe kọ́rọ̀ látòrí bàbá wa global president o ọ̀gá tiwa pátápátá ni ó jáde mo kì í látòrí bàbá wa lórí gbogbo àwọn bọ́dọ̀ tó sí pátápátá àpò aráfẹ́ra kù àpò ẹ̀mí wa tó lọ. Àwa ò láwọ̀ ò bá ẹ ṣe mọ́ àmọ́ ikú ló yọwọ́ ẹ̀ láwo ikú ló lórí bó máa bọ̀ ó ní gbogbo láàrin wa tọrọ lọ́wọ́ ò bá wa ṣe mọ́ àmọ́ ń ta ọ̀tọ̀ ní pé iwájú tí kọ̀ọ̀rọ̀ dojú kọ ọ̀rọ̀ bàjẹ́ ó dáa ẹ̀yìn tó fi sílẹ̀ kó má ṣe bàjẹ́ ó darí ó ní ikú dóró. Ikú ṣèkà o, ikú òpè o, àfèrè mọ́jọ kú o, ẹnu sàún ṣọ̀fọ̀, ìgídá o, orí ìtẹ́ tó fò, àfèrè mọ́jọ kú o, ṣìfúkọ́rọ̀ ti lọ. Mo wá fẹ́ yìí kí gbogbo wa pátápátá bẹ̀rẹ̀ látòrí bàbá wa balẹ̀, abẹ̀rù àgbà o. Ìbáni mo kọ́kọ́ ṣe kí n tó wọlé òjàre ẹ kú dárò bàbá wa tó lọ bẹ̀rẹ̀ látòrí bàbá wa Yẹmí Ṣọ́ládé àkú èèyàn wa tó lọ Ọlọ́run bá wa tẹ́wọ̀n sáfẹ́fẹ́ rí bẹ̀rẹ̀ látòrí bàbá wa náà fi ti gbogbo àwọn èèyàn bàṣẹ alápínì àbàkù dárò ẹ̀ nílé wa tó lọ. Mo wá bẹ̀rẹ̀ látòrí bàbá wa àjàlájà nígbò omi àjàdígbò adágúnjáwà àmàkú dárò ìwà ni wọ́n tó lọ. Bẹ̀rẹ̀ látòrí bàbá wa Adélé Ayọ̀bí ọjọ́ àkú dárò ìrìn wa tó lọ. Yé òtítọ́ ni ó lè dé láyé òtítọ́ ni yóò kẹ́yìn lọ́rùn òtítọ́. Pẹ̀lẹ́ ni ká ṣe fagbá àpẹ̀láyé àgbà lè kọ́ni ó lè kọ́ni bí àpẹ̀láyé àgbà lè kọ́ni àwẹ̀ o orí ìyá mi gbé mi gòkè àgbà o ìkúdòrò yé ọ̀run ò yá ìbọ̀ o ìkúdòrò ọ̀run ò yá ìbọ̀ o ọ̀run ò dàbí ọjà ká lọ wéré lọ́lọ́lá tó wúrọ̀ ká dé lálẹ́ ọ̀run ò dàbí ọjà ká lọ wéré lọ́lọ́lá tó wúrọ̀ ká dé lálẹ́ ìkúdòrò ọ̀run ò yá ìbọ̀ o. Mo dúpẹ́ lọ́wọ́ pírẹ́sìdẹ̀ bàbá wa ọ̀gá wa bọ́ lẹ́gbẹ̀ẹ́ tí mo dúpẹ́ aṣáìtì rò.
rí nǹkan báyìí obìnrin ní jó lórí ọkùnrin ọkùnrin náà wá jó lórí obìnrin bẹ́ẹ̀. ẹ ṣé pọ̀ thank you very much. ẹ bá wa fún wọn ní àtẹ́wọ́ tó nílé bí ọwọ́ ara òjò.